ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ó mà ṣe o, ọlọ́pàá méjì kú ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí ọkọ̀ gbá wọn lójú pópó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ sí ń wá awakọ̀ kan tójúbà ehoro lẹ́yìn tó fi ọkọ̀ rẹ̀ ṣekú pa ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ojú ọ̀nà márosẹ̀ Òṣogbo sí Gbọ̀ngàn ní ìlú Ògì ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí ló fi ọ̀rọ̀ náà léde nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ó fi orúkọ àwọn ọlọ́pàá méjì tí ọ̀rọ̀ náà kàn léde gẹ́gẹ́ bí Kẹ́hìndé àti Tóbi, láì mẹ́nuba orúkọ wọn kejì. Gẹ́gẹ́ bó ṣe sọ, orí alùpùpù làwọn ọlọ́pàá méjì ọ̀hún wà kí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus kan tó kọlù wọ́n lójú pópó nílùú Ògì. Ó fi kún pé kété lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni awakọ̀ ọ̀hún na pápábora tó fi ọkọ̀ náà sílẹ̀ níbẹ̀. Ọ̀jẹ́lábí sọ pé àwọn ọlọ́pàá méjì ọ̀hún wà lórí alùpùpù kí ọkọ̀ náà tó gbá wọn. Alukoro ọlọ́pàá ọ̀hún ṣàlàyé pé ọkọ̀ Lexus kan ló gbá wọn. Orúkọ àwọn ọlọ́pàá náà ni Kẹ́hìndé àti Tóbi. Ọ̀jẹ́lábí fi kún pé àwọn ti gbé ọkọ̀ Lexus ọ̀hún tó fi mọ́ alùpùpù náà lọ sí àgọ́ àwọn báyìí. Lẹ́yìn náà ló ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà, àwọn sì ti ń wá awakọ̀ ọ̀hún. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n ti sin òkú ọ̀kan lára àwọn olóògbé ọ̀hún ní ìlànà ẹ̀sìn mùsùlùmí. Ẹ ṣeun tẹ́ ẹ tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.